gbajúgbajà òṣèrébìnrin tíátà ọmọ bíbí ìpínlẹ̀ Edo ní Tóyìn Abraham, ẹni tí gbogbo ayé mọ̀ sí Tóyìn Àìmàkù tẹ́lẹ̀, ó mà ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó ẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀, nínú ìgbéyàwó tó dàrú àti ìgbéyàwó tuntun tó wà nínú ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ló sọ nǹkan tí ó kó bá ìgbéyàwó ẹ̀ àkọ́kọ́ àti èyí tó jẹ́ kí ìgbéyàwó èkejì kó lárinrin, èyí tí ó ti di nǹkan tí àwọn èèyàn tó tún ṣàríyànjiyàn sí lórí ẹ̀rọ ayélujára. Ẹ rántí wípé lọ́dún 2018 ní ìgbéyàwó àárín Tóyìn Abraham àti ọkọ ẹ̀ ìyún Adéníyì Johnson iná mà dàrú lójijì, tó sì jẹ́ pé lẹ́yìn ìgbéyàwó wọn tó dàrú náà, ìní Adéníyì Johnson tóun náà jẹ́ gbajúgbajà òṣèrékùnrin inú lọ fẹ́ òṣèrébìnrin míì tí orúkọ ẹ̀ ń jẹ́ Ṣèyí Ẹdùn. Kódà àwọn méjèèjì wọn ti bí ìbejì làǹtìlanti fúnra wọn. Eléyìí gan sì ni wọ́n ló fa ìjà tẹ́lẹ̀ láàrin Ṣèyí Ẹdùn àti Tóyìn Abraham, nítorí tán ni Tóyìn Abraham fẹ̀sùn kan Ṣèyí Ẹdùn wípé òun ló gba ọkọ mọ́ òun lọ́wọ́, àti pé kó tó di pé ìgbéyàwó àti Adéníyì Johnson dàrú, iná tí ń ríra wọn tó ti ń fẹ́ra wọn lẹ́yìn ìlú jẹ́ kó tètè rọrùn láti jẹ́ pé àwọn méjèèjì kí wọ́n ṣe ìgbéyàwó bẹ́ẹ̀. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri nípa Tóyìn Àìmàkù yìí kò pẹ́ rárá tí Tóyìn Abraham tó fi ṣe ìgbéyàwó pẹ̀lú gbajúgbajà òṣèré tíátà Yorùbá ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Kọ́lá Àjẹyẹmí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ti pèsè ọmọ méjì fún àwọn méjèèjì náà tí kò sì sí wàhálà rárá àti rárá. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó méjèèjì tó ń sọ ohun tó da ìgbéyàwó wọn àti Adéníyì Johnson rú, tó sì ń sọ èyí tó gbé ìgbéyàwó wọn àti Kọ́lá Àjẹyẹmí tó gbé dúró débi tí àwọn èèyàn ń fẹ́ àwọn yẹn gan. Tóyìn Abraham nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú Ebuka Obe Uchendu ló ti jẹ́ kó di mọ̀ pé lásìkò tó ń fẹ́ Adéníyì Johnson, ó ní níṣe làwọn ẹbí òun yarí tó lóun ò lè fẹ́, ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ tí gbogbo òun lójú òun lọ fagídí fẹ́. Ó ní ìdílé tóun ti jáde wá, ó ní ìdílé Kristẹni tí wọn kì í fi Ọlọ́run ṣeré ni. Ó ní kò sí nǹkan tó fẹ́ dáwọ́ nínú ẹbí àwọn tí wọn kì í wádìí lọ́nà àdúrà. Onígbà tóun fẹ́ Adéníyì Johnson, wọ́n lọ gbàdúrà sí i, Ọlọ́run sì bá wọn sọ̀rọ̀ pé kò sọ́nà níbẹ̀, ṣùgbọ́n nítorí ìfẹ́ ti rúgbó òun lójú, òun kò gbọ́ nǹkan táwọn ẹbí òun sọ, òun lọ fẹ́ Adéníyì Johnson tó sì lójú òun padà rí wàhálà tó tẹ̀yìn ẹ̀ jáde. Ṣùgbọ́n ó ní ní ti Kọ́lá Àjẹyẹmí, ó ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn làwọn ti ń pàdé. Bẹ́ẹ̀ ni lóko eré, bẹ́ẹ̀ ni lọ́rọ̀ ìfẹ́ padà wọ̀ láàrin àwọn débi pé àwọn padà ṣègbéyàwó, tó sì ní ìgbéyàwó àwọn báyìí òun gbádùn bẹ́ẹ̀ nítorí pé ìgbéyàwó òun ti dòjò, tó sì ní nítorí pé lásìkò tóun fẹ́ Kọ́lá Àjẹyẹmí, àwọn ẹbí òun tún lọ gbàdúrà, Ọlọ́run sì fohùn látòkè ọ̀run pé lóòótọ́ ni ọkọ òun gan nìyẹn. Onílé yìí ló jẹ́ kí ìgbéyàwó àwọn kó máa dùn kó máa lárinrin.